Hello, welcome back to my YouTube channel. My name is Oluko Auntie Daycare. If today's your first day on this channel, I'm so happy to have you on board. You are so welcome. I know it's been a while. So today we're going to be learning about head, shoulder, knees, and toe nursery rhymes. But we're going to be learning the Yoruba version, okay? Orí èjìká orúnkún ẹsẹ̀. Orí èjìká orúnkún ẹsẹ̀. Àtọ́jú etí ẹnu imú. Orí èjìká orúnkún ẹsẹ̀. Orí èjìká orúnkún ẹsẹ̀. Orí èjìká orúnkún ẹsẹ̀. Àtọ́jú etí ẹnu imú. Orí èjìká orúnkún ẹsẹ̀. So we're gonna do it again. Orí èjìká orúnkún ẹsẹ̀. Orí èjìká orúnkún ẹsẹ̀. Àtọ́jú etí ẹnu imú. Orí èjìká orúnkún ẹsẹ̀. Yes, that is it for today. Until we meet again, my name remains Oluko Auntie Daycare. As you know, we also are older but together on the count of Enio, Ejio, and Taoya. Oh, double. Thank you so much.